Olúwa lókè ọ̀run, orúkọ mi ní Evangelist Babatunde Samuel. Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí ló dá lórí pípe Jésù sínú ọkọ̀ ìgbéyàwó rẹ. Pípe Jésù sínú ọkọ̀ ìgbéyàwó rẹ. Ìwé Jòhánù orí kejì ẹsẹ̀ kejì Bíbélì sọ pé wọ́n pe Jésù síbi ìgbéyàwó Kánà ti Gálílì. A rí pé ìgbéyàwó ò lè ṣe rere, ọkọ̀ ìgbéyàwó kò lè rárìyè bí ò bá sí Jésù níbẹ̀. A rí pé àwọn tó ṣègbéyàwó ní Kánà ti Gálílì yìí, ọkọ àti ìyàwó náà mọ rírì ipa tí Jésù á kó nínú ìdílé wọn ló jẹ́ wọ́n pè é sínú ìgbéyàwó. A dẹ̀ rí pé nígbà tí ìṣòro dé lóòótọ́, nígbà tí wáìnì ìgbéyàwó wọn tán, a rí pé Jésù ló pàṣẹ wáìnì tuntun jáde. A rí pé ìgbà tí ìtìjú fẹ́ bo ìgbéyàwó wọn, Jésù ló mú ìtìjú yẹn kúrò. Nígbà tí wàhálà fẹ́ dìde sí ìgbéyàwó wọn, Jésù ló paná wàhálà náà. Gbọ́ ìwọ tó ń wò mí, ìwọ tó fẹ́ lọ́kọ tàbí tó fẹ́ láya, ìrìn àjò wo ló rìn lórí kí Jésù kó yàn fún ọ? Torí pé kí ni ẹni tó bá tún lè ṣe ìgbéyàwó láìsí kó kọ́kọ́ pe Jésù sínú ìgbéyàwó yẹn, ìlú ìgbéyàwó bẹ́ẹ̀ àforí sánpọ́n. Ọ̀pọ̀lọpọ̀ divorce là ń rí here and there lónìí. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó là ń rí tó ń túká lónìí torí pé kí ni àìpé Jésù sínú ìgbéyàwó wọn. Ó léwu fún ọ láti níyàwó, ó léwu fún ọ láti lọ́kọ láìsí pé Jésù ló fi ọkọ fún ọ tàbí ló fi ìyàwó fún ọ. Ìrìn àjò bẹ́ẹ̀ yóò burú fún ọ torí pé ọkọ àtaya tí wọ́n ṣègbéyàwó láti pọ́n fi Jésù pilẹ̀ ìgbéyàwó wọn, irú ìgbéyàwó bẹ́ẹ̀ yóò lágbára láti pe Jésù wọnú ìgbéyàwó bẹ́ẹ̀. Torí pé kí ni ọkọ rẹ tí o fẹ́ tí ò mọ Jésù tàbí ìyàwó tó o fẹ́ tí ò mọ Jésù, ó ní irinṣẹ́ èṣù tí ó máa dalé yín rú tí ò ní jẹ́ kí Jésù oríṣẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ló ń sá kiri orí òkè, ọ̀pọ̀lọpọ̀ ọkọ ló ń sá kiri orí òkè tí wọ́n ń wá Jésù ní sàsádìdì tán fẹ́ kó wá dá sọ́rọ̀ ìdílé wọn, ṣùgbọ́n tí Jésù tí ìráàyè ṣiṣẹ́ kì í ṣe pé ó wu Jésù bẹ́ẹ̀, ṣùgbọ́n ìrìn àjò táwọn náà yàn ìyà rẹ̀ náà ń jẹ. Tọ́ ìwọ ọ̀dọ́bìnrin tàbí ìwọ ọ̀dọ́kùnrin tó ń wò mí, gbàdúrà dáadáa lórí àtìyàn. Jẹ́ kó ti pé Ọlọ́run ní ó yan ìyàwó fún ọ, fi ìpìlẹ̀ ìdílé rẹ sọlẹ̀ lórí àpáta Kristi. Bíbélì wípé olémi yóò fi àwọn tí ń gbọ́ ọ̀rọ̀ mi tó sì ń ṣe, èmi yóò fi wí ọkùnrin kan tó kọ́ ilé rẹ̀ sórí àpáta. Onígbà tí ìkún omi dé, tí ìjì dé, ó ní wọn kò lè gbà lọ nítorí pé a kọ́ lórí àpáta. Ìgbéyàwó tá a bá kọ́ lórí Kristi, orí àpáta la kọ́lé. Irú ìgbéyàwó bẹ́ẹ̀ kì í sí ìdáwó, ogun ọ̀run àpáàdì kò lè borí rẹ̀. Torí pé kí ni Ọlọ́run ló gbé ètò ìdílé kalẹ̀, Ọlọ́run ló gbé ètò ìgbéyàwó kalẹ̀. Nítorí náà tá a bá ti lè yọwọ́ Ọlọ́run kó nínú ètò ìdílé wa, ó di dandan irú ìdílé bẹ́ẹ̀ èso ayọ̀ lẹ́nu, àjẹ́ àpọ́n lójú, ogun ìdílé àborí ẹ̀. Ìwọ tó sì ti gbéyàwó kó tó di pé o fàyè rẹ fún Jésù tàbí kó tó di pé o mọ Jésù tí òtítọ́ rẹ̀ mú títí tí Jésù fi lè ṣẹ̀ṣẹ̀ nínú ìdílé rẹ. Mo gbàdúrà pé ìwọ tó ń wò mí, lórúkọ Jésù ìdílé rẹ kò ní forí sánpọ́n, ogun ọ̀run àpáàdì kò sì ní borí rẹ̀. Ìyẹn nígbà tí ìwọ náà bá ṣe ń tó tọ́, Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́.